mọ̀ á ní wọ́n mọ̀ṣù kalẹ̀ wọ́n ṣe gbá láyé ànábì sallallahu alayhi wa wọ́n sallam. mọ yàgò tó ń kírun òjìjí náà máa fi ń kírun tó jìjì ẹ bá ti wà báyìí zuri ti tó tó bá ti wà báyìí asiri ti tó bá ṣe kírun tára lè fi lọ bọ́lọ̀ nìyẹn lẹ́yìn bàbá dé gbogbo mọ́sálásí wa wọ́n kọ iye amúyàgbò òrùkalẹ̀ àbá àmúkalẹ̀ láti Mákà náà ti mú bẹ́ẹ̀ káàkiri gbogbo àgbáyé ìpáníkà máa lò ká fi wá àwẹ̀ iná fi máa gbó òrùkalẹ̀ ó jẹ́ sọ́dọ̀ àsìkò òun bá ti tẹ́ àpè òun àsìkò òun ti tó báyìí básìkò sódì bá tó àpè ìsàbátì fàlàkíyà calculation technology tẹ́nìkà máa lò ká fi rí oṣù àwẹ̀ òun náà lò ká fi ṣe àgbo ká fi ń kírun láàfin lo òjìjí táyàbí lò mọ́ ọwọ́ fẹ́ lọ súnmọ́ ẹjẹ́ ká máa lọ lo òjìjí ìyẹn ni súnà ká máa lo ìyẹn àgbò láti gbogbo mọ́sálásí ẹ̀tì máa lọ́kọ́ síbẹ̀ zuri 12 kìíní kan ṣé bá ti másìkò èrò kalẹ̀ náà nìyẹn ìsàbá ti fàlàkí anáde sọ wá pé oṣù ọjọ́ kan oṣù eléyìí tó yọ yẹ èlé fojú rí o ok ẹni ká tẹ̀lé ẹ̀bà Sókótó àbí ọ̀rọ̀ náà ṣàfihàn tí máa bá ọmọ funfun yẹ tipẹ́tipẹ́ bẹ̀rù tí ń lọ mọ́ rí pé kò make sense mọ́ nǹkan burúkú ti wà lẹ́nu àwọn èèyàn ó dá àti gbọ́ ara tẹ̀lọ́ba Sókótó ṣe bẹ́ẹ̀ ní tọ́ba Sókótó bá ti róṣù ni dáadáa máa wẹ̀ a máa tẹ̀lé a nítorí kí ni ẹni torí ìjọ kan àbí sáwọn tá àjọ kan lé lálọ́ gbọ́ kan ta tẹ́fẹ́ fẹ́ tẹ̀lọ́ba Sókótó nítorí ìjọ kan ẹ jẹ́ ká kọ́kọ́ panukọ̀ lẹ̀ Yorùbá náà kọ́ yọ panukọ̀ pẹ̀lú Ọ̀ṣun kọ́sùn panukọ̀ pẹ̀lú Èkó bóòdù ṣètì panukọ̀ pẹ̀lú Ọ̀yọ́ yóò bá jọ ṣọ̀kan ìgbà náà la tó máa tẹ̀lọ́ba Sókótó tẹ́ẹ̀ bá ti panukọ̀ lẹ̀ wọ́n pè é tẹ̀lọ́ba Sókótó that is number one má jẹ̀mú àkọ́kọ́ ní ẹ̀ka mi lè tẹ̀lọ́ba Sókótó gbogbo ẹ̀yin ìmáàmù ẹ bá fẹ́ panukọ̀ akọ́kọ́ tẹ̀lé rọ́bìtọ̀ náà gbogbo ẹ̀yin rọ́bìtọ̀ ẹ̀kọ́ ṣàṣepọ̀ àti tọmọdé àti tàgbà ìpàdùgbò àpapọ̀dẹ̀yọ̀ kan apapọ̀ nílé nìyẹn ní south west àbí àṣẹwà lọ náà tí lọ́gbà ọgbà Sókótó pé àwọn mùsùlùmí ilẹ̀ ààlè kó wa lọ sọ́dọ̀ ọgbà Sókótó lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ kọ́kọ́ ṣàṣètò ẹ̀kẹ́ ètò náà ká papọ̀ kẹ́ni wọ́n papọ̀ nílẹ̀ Yorùbá gbogbo mọ́múlẹ̀ Yorùbá rẹ̀ lọ́wọ́ fọ́ra yín ní gílórí tán ẹ̀wà papọ̀ àwọn àmì tẹ̀lé ọba májẹ̀mú àkọ́kọ́ nìyẹn májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì táàmì tẹ̀lọ́ba Sókótó àti ilé tẹ̀lọ́ba Sókótó báyìí ẹ kọ́kọ́ onísúfì lọ́ba Sókótó onísúfì ni bàbá ẹ̀ onísúfì ni àwọn bàbá rẹ̀ dẹ́nà kẹwàá láti ẹ kọ́kọ́ pè wọ́n kéfèé rí náà ẹ kọ́kọ́ pè ọba Sókótó ń kéfèé rí bẹ́ẹ̀ ṣe pé àwọn bàbá yín kéfèé rí lẹ́yìn ẹ pè ọba Sókótó ẹjẹ́ kọ́ yẹ pé kéfèé rí rí tọ́lọ́dẹ̀ ní kí lóun ṣe tó ń fi tẹ́kẹ̀fẹ̀ nítorí pé ó ń ṣe súnfí ẹ̀dẹ̀ sọ pé nínú náà làwọn bàbá ẹ̀ wà ẹ sọ fún ọgbẹ́kẹ̀rì sáà máa bàbá rẹ̀ bẹ̀rẹ̀ látọ̀rọ̀ sọ́ọ́nù sọ́ọ́nù oníṣúfí ni kò sí láti jọ náà inú náà ló wà bẹ́ẹ̀ ti gbogbo àwọn bàbá kẹfẹ̀ nílẹ̀ Yorùbá ẹ wọ́n pé bàbá ọgbẹ́kẹ̀rì sáà ní náà kẹfẹ̀ rí bẹ́ẹ̀ yàtọ̀ wà lọ tẹ̀lé tó bá ti pè bẹ́ẹ̀ gbogbo wa á lọ tẹ̀lé má jẹ̀rù méjì tó tó wá ká tẹ̀lé ọba Sókótó nìyẹn ààrẹ lọ tẹ̀lé lẹ́yọ kọ̀ọ̀kan ilé láti kó ẹjá kó ṣọ̀kan nílẹ̀ bàbá ṣọ̀kan nílẹ̀ Yorùbá tẹ́bá ti rẹ́ bọ́dá sí tẹ́ pa Ọ̀yọ́ papọ̀ mọ́ òbí papọ̀ wọn gbogbo ẹ wá kó wà nìṣó lọ́dọ̀ àwọn aláwọ̀ Yorùbá la ṣe kíni láti yìí so jáde tó lọ kájá kó yẹ pé àkàǹbọ̀ wá bẹ́ẹ̀ ní kèfèrí ní ẹ̀rọ tẹ́lá ìwé nìkan kọ́ kèfèrí o bàbá rẹ̀ kèfèrí ni bàbá rẹ̀ kèfèrí ni tọ́bọ̀tẹ̀ ní kí lẹ́ṣọ́ àtà bàbá ọ̀ká sọ pé wọ́n ń ṣe àìjẹ́bẹ̀ ẹmọ́ kàwà máa nílá aká ẹ̀rú lẹ́ẹ̀ní ànílá aká ẹ̀rú máa ń pà ń ṣe dáadáa ẹ̀rẹ́kà lọ́wọ́ sí pé ọ̀kẹ́ mọ́tò hakim orí dàbí alùbọ́ọ̀tì ẹ̀pẹ́ ń kèfèrí ẹ̀ lámọ́ síbẹ̀ wọ́n lámọ́ àbàbá wa ni so ara àwa nílá aká ènìyàn kẹ́rìkà wá rẹ̀ tí ò bá tẹ̀lé ọba Sókótó láti fi gbà rẹ̀ kèfèrí ni o wọ́n dà lórí ni wọ́n lọ pa ni o sọ́rọ̀ ọba làkà ìwò tá lọ́ba Sókótó kí ló kọba Sókótó pẹ̀lú àwọn ẹ̀dẹ̀ ni
kí ló kàn pẹ̀lú òun mi kí ni tó kọ́ bá sókòtò pẹ̀lú àwẹ̀ tí mo fẹ́ gbà kí ló kàn pẹ̀lú òun mi kí ló dẹ̀bi pẹ̀lú ẹ̀kọ́ kí ló ṣe fún mi nínú ẹ̀sìn rí kò lè pọ́síbù kẹ́ni káwá lọ tẹ̀lé Supreme Council ká sì má tẹ̀lé rọ́bìtọ̀ á kọ́ tẹ̀lé rọ́bìtọ̀ lè Yorùbá rọ́bìtọ̀ ló wà kọ́ wa lọ bá Supreme Council wà ilà àfàlà ẹ̀ dàgbẹ́ fún ká kú máa gbàwé tiẹ̀. Salamu alaikum.